èyí lohun tí ìyá Mohbad sọ lórí ọmọọmọ rẹ̀ tí wọ́n ló jọ Sam Larry. ní báyìí ìyá olórin ìgbàlódé ní olóògbé ìlérí olúwa lọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad ti sọ̀rọ̀ sókè ó sì ti tako àhesọ kan tó ń lọ nígboro nípa pé ọmọ kan ṣoṣo tí olóògbé náà fi sílẹ̀ sáyé lọ Liam Alọ́ba jọ Sam Larry tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú ọmọ rẹ̀. ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá àti pé káwọn èèyàn má sọ ohun tó máa padà bọ̀ wá kógun jà wọ́n lọ́jọ́ iwájú nígbésí ayé wọn. obìnrin yìí ṣàlàyé nínú fídíò kan táwọn ẹbí ìyá olóògbé náà ti lọ kí i nílé tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó mú ẹ̀mí olóògbé ọ̀hún lọ. nínú ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ lọ́wọ́ ní ọ̀kan lára àwọn àlejò ọ̀hún ti mẹ́nubà àhesọ táwọn kan ń sọ nígboro pé Liam ọmọ kan ṣoṣo tí olóògbé náà fi sáyé lọ jọ Sam Larry ẹni táwọn èèyàn fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú Mohbad. lójú ẹsẹ̀ níyà olóògbé náà ti fajúro tó sì sọ pé kò sóòótọ́ nínú àhesọ náà rárá àti pé káwọn èèyàn ṣọ́ra nípa ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu kó má bàa wá ṣàkóbá ńlá fún wọn nígbẹ̀yìn ayé wọn. bẹ́ẹ̀ ò bá gbàgbé onírúurú ẹ̀sùn àgbèrè ni àwọn kan fi kan Wùnmí tí í ṣe ìyàwó olóògbé náà pé ìrìn ẹsẹ̀ rẹ̀ kò mọ́ rárá àti pé ó gbọ́dọ̀ lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ tó bí fún olóògbé náà láti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ Mohbad ló bímọ ọwọ́ rẹ̀ fún. ẹnìkan tiẹ̀ ṣèlérí mílíọ̀nù 10 náírà fún un pé òun máa ṣètò rẹ̀ fún un bí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ tó ṣe bá sọ pé lóòótọ́ Mohbad ló lọ́mọ ọwọ́ rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.